A kú dédé ìwòyí gbogbo olólùfẹ́ ìkànnì yìí. Mo kí yín, ẹ kú àsìkò yìí, a kú bí ojú ọjọ́ ṣe rí. Mo fẹ́ pè wá sí àkíyèsí gbogbo olólùfẹ́ ìkànnì, gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí. Pàápàá jùlọ àwa tí a jẹ́ ọkùnrin, ẹ súnmọ́ mi bí ẹ wá gbọ́ ọ̀rọ̀ ẹnu mi lákòókò yìí. Ẹ rí i pé ní bí a ṣe sí ìkànnì yìí gbàrà tí ẹ fẹ́ máa wò ó, ẹ rí arábìnrin Yínká TNT. Ẹ gbọ́ nǹkan tó sọ, ó ní òun fẹ́ bá àwa ọkùnrin sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni, èmi náà wá lóòrọ̀ yìí láti pe ẹ̀yin ọkùnrin gẹ́gẹ́ bí ẹlẹgbẹ́ mi, láti jọ sọ àsọyépọ̀ ọ̀rọ̀, láti jọ lara wa lọ́yẹ̀ ní ìkànnì yìí. Òun ló jẹ́ kí n wá sí orí ètò yìí lákòókò tẹ́ ń wò mí yìí. Gbogbo olólùfẹ́ ìkànnì yìí, pàápàá jùlọ àwa tí a jẹ́ ọmọ Nàìjíríà tẹ́ ń wò mí káàkiri àgbáńlá ayé. Èyí tó jẹ́ kí n mú ètò yìí wá ni wípé situation of this country these days, ìyẹn orílẹ̀-èdè Nàìjíríà wa lákòókò yìí kò wà fanimọ́rọ̀sí rárá. Kò bá ojú mu rárá ní situation country Nàìjíríà wa nísìnyí. Eléyìí ló fà á tí pressure yẹn tó fi wá bounce back lérí àwa tí a pera wa ní ọkùnrin nínú ilé. Inú mi dùn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lónìí wọ́n ti wá ń padà cooperate pẹ̀lú àwa tí a jẹ́ ọkọ láya. If not, nǹkan ìbá túbọ̀ bàjẹ́ jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n bí ẹ bá wo orí social media, ẹ máa rí wípé púpọ̀ nínú àwọn obìnrin ni wọ́n ti ń bá ara wọn sọ̀rọ̀ lórí wípé àwọn fúnra wọn ti understand bí situation country Nàìjíríà bó ṣe rí lákòókò yìí, nítorí wípé situation yẹn kò tiẹ̀ wá bá mu rárá. Látara pé kíni? Látara wípé financially a ní problem nínú ilé oníkálukú. Even riches also cry. Àwọn tó lówó pàápàá àwọn fúnra wọn ń ké ká tó wá sọ wípé àwọn tí ò ní lọ́wọ́ rárá. Eléyìí ló fà á tí arábìnrin Yínká TNT tó fi pè wá sí àkíyèsí lórí pé báwo ni a ṣe máa ṣe àwa tí a jẹ́ ọkùnrin ní inú ilé, báwo la ṣe lè máa ṣe pẹ̀lú olólùfẹ́ wa, pẹ̀lú ìyàwó wa nínú ilé. Ó pè wá sí àkíyèsí. Ṣùgbọ́n kó tó di pé a kọjá sí ọ̀dọ̀ Yínká TNT, mo fẹ́ kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí kí ẹ bá mi farabalẹ̀ mú nǹkan tí mo fẹ́ sọ yìí. Bí ẹ bá wò lákòókò yìí, a ó rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwa tí a pera wa ní ọkùnrin, púpọ̀ nínú wa ló wà lẹ́wọ̀n báyìí. Púpọ̀ nínú ọkùnrin ló wà ní police stations. Púpọ̀ nínú àwa tí a pera wa ní ọkùnrin ni ó wà ní hospital níbi tí àìlera tó gbé wọn dé látara pressure tó wà lórí ẹ̀. Púpọ̀ nínú ọkùnrin tó wà lẹ́wọ̀n látara domestic violence tí situation country tó gbé wọn sí. Púpọ̀ tó wà ní police station tó náà wà nínú cell. Púpọ̀ nínú ọkùnrin tó jẹ́ wípé wọ́n wà ní àgọ́ ibi tí ó kò yẹ kí wọ́n wà. Àgọ́ ọlọ́pàá ní police station ní ọgbà ẹ̀wọ̀n ní látara àmú káràkátà tó pọ̀lọpọ̀ tó ti ń kojú wàhálà, tó ti ń rí ìdààmú he. Púpọ̀ nínú àwọn ọkùnrin náà, púpọ̀ nínú wọn ọmọ tí wọ́n kàwé tí wọ́n ò ríṣẹ́ lọ ń join Iyawo, join gbogbo ẹ̀. Ṣùgbọ́n síbẹ̀ o, arábìnrin Yínká TNT ó bá wa sọ̀rọ̀ lórí ẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin náà sọ̀rọ̀ lórí nǹkan tó ń ṣẹlẹ̀ ní country Nàìjíríà. Mi ò sọ country mi, but the situation in the country Nàìjíríà lákòókò yìí òun ló fa tí èmi ń sọ yìí, nítorí wípé ó ti wá ń kó ìpalára bá àwa tí a pera wa ní ọkùnrin. Púpọ̀ nínú ìdílé ló ti ń kó ìpalára yìí bá látara bí nǹkan ṣe ń lọ. Ṣùgbọ́n èmi ò ní sọ púpọ̀ ọ̀rọ̀. A ó kọjá sí ọ̀dọ̀ Yínká TNT láti gbọ́ nǹkan tí ó bá wa sọ kí ọ̀rọ̀ tèmi kó má bàa pọ̀ jù lórí ẹ̀, nítorí pé bí ọ̀rọ̀ bá ti ń pọ̀ jù kò ní sí ìtumọ̀ ńbẹ̀. Ẹ bá mi ká lọ sí ọ̀dọ̀ Yínká TNT. Ṣùgbọ́n màá rọ̀ wá
ẹ bá mi share program yìí fún àwọn ènìyàn, ẹ bá mi pín, pàápàá jùlọ wa tí a jẹ́ ọkùnrin, ẹ bá wa pín káàkiri, nítorí wípé ó ṣe pàtàkì láti máa bára wa sọ àwọn ọ̀rọ̀ báyìí lóòrèkóòrè, wípé ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. According to the situation of this country these days, ẹ má jẹ́ kí a mú ohun gbogbo ní kòkòkò, ká sì ṣọ́ra ní inú ilé wa, ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ Yínká TNT ká gbọ́ nǹkan tó bá wa sọ.